Jésù olùtọkọ mi, jẹ́ kí n sálà sáyà rẹ̀, sátìrú mi súnmọ́ mi, sátìjì fẹ́ sókè. Jésù olùtọkọ mi, jẹ́ kí n sálà sáyà rẹ̀, sátìrú mi súnmọ́ mi, sátìjì fẹ́ sókè. Wá mímọ́ Olùgbàlà, títí jí ayé òpin, tọ́ mi lọ sí èbúté rẹ̀, níkẹyìn ìgbà ọkàn mi. Wá mímọ́ Olùgbàlà, títí jí ayé òpin, tọ́ mi lọ sí èbúté rẹ̀, níkẹyìn ìgbà ọkàn mi. Àwọn mi ènìyàn ní ìkọlọ́kọ́ mi àwọn afẹ́rí nìkan sílẹ̀, bá mi sí tù mí nínú. Ìwọ ni mo bẹ̀rẹ̀ mi, ìwọ lè ràn lọ́wọ́ mi. Má ṣe fi yẹn àpárẹ̀ ẹ̀wọ̀n orí àìmọ̀ mi. Ní orúkọ Jésù, Mímọ́. ayérayé nínú ayérayé, agbé ọba ayìnlógo, apọ́n ilé aṣẹ́ ọlọ́ba, gba ọpẹ́ wa. Àmín. Fún orí ọ̀fẹ́ yìí, Olúwa gba ọpẹ́ wa. Àmín. Pẹ́ kà wá yẹ láti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Èní ọjọ́ ìkẹrin ní ìrìn àjò náà, Ọlọ́run ẹ gba ọpẹ́ wa. Àmín. Ẹnu tá a fi ń dúpẹ́ má jẹ́ ó kán o, Àmín. má jẹ́ ó jẹ́ ìbàjẹ́. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Ó kí wa pé a kú àkókò yìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. I greet everyone for the period we had today. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ṣé Ọlọ́run fún ní orí ọ̀fẹ́. All the children of God that the Lord has given grace Gbọ́ ọ̀rọ̀ yìí lónìí lórúkọ Jésù. to listen to me today. Ojú òní tí ni. In Jesus' name, you won't be put to shame. Ọlọ́run ò ní fi ọdún ìṣe àṣemọ fún wa. The Lord will make this year be the last one we are going to Orí celebrate. ọ̀fẹ́ tá ó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lóde ayé, Ọlọ́run á yọ̀ ìyá rẹ̀ fún wa. And the grace to celebrate many more years, Mo the dẹ̀ Lord gbà will ládùúrà give yìí unto pé èrè us. tó wà nídìí rẹ̀ And the reward that is in this period, we are going to get it in á tó Jesus' wa name. lẹ́nu. And we will eat Á out of jáde it. mọ́nú fún wa. It will be given unto us. Èyí ni ọjọ́ ìkẹrin nínú ìrìn àjò ìsìn ìrònúpìwàdà yìí. This is the fourth day of the Lenten Wọ́n ní period. ká fi bára wa sọ̀rọ̀. What are we being told to discuss? Ìbọ̀rìṣà tàbí yíyá ère. Worshipping idols or having a graven image for yourself. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, As a child of God, ìbọ̀rìṣà idol worshipping, yíyá ère ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó lòdì pátápátá. it is something that is totally negative to the line Ọlọ́run of sọ God. ojú òfin tó fún wa. And the Lord is against it in the Ten Commandments. Òun ò fẹ́ ká bọ òrìṣà. He said he doesn't want us to worship any idol, and he doesn't want us to have any graven image for ourselves. Gẹ́gẹ́ bí ọmọ níwájú bàbá. And as the child in the presence of the Father, Bàbá bá bá ọmọ sọ̀rọ̀. if the Father should talk to the Ọmọ child, gbọ́dọ̀ gbọ́. the child would hear. Tí bàbá bá fún ọmọ ní òfin, If the Father should give a child a commandment, ọmọ gbọ́dọ̀ máa tẹ̀lé òfin bàbá rẹ̀. the child needs to obey the commandment Gẹ́gẹ́ of bí the ọmọ Father. lẹ́yìn Kristi, And as a child of God, kò tọ́, it is not kò yẹ what we are supposed to be láti doing yá ère tàbí ká máa bọ òrìṣà. to worship idol or to have a graven image for yourself. Kí ni ère yíyá? Kí ni bíbọ òrìṣà? What do we call idolatry? Nígbà
nígbà tó bá pera rẹ̀ lónígbàgbọ́. When you call yourself a Christian After tó bá wá síwájú Ọlọ́run. and you come to the presence of God, Tó fi ara rẹ̀ tó fi yin Ọlọ́run. you are praising Him with that Wàá tún bọ́ mouth. sí kọ́nà kan wàá tún máa bọ igi. Now you will now go into Èdè the tí wọ́n corner gbẹ́ of your kalẹ̀ tí room. ò lẹ́nu, You will now be worshiping an idol Tí ò that cannot lọ́wọ́. speak, that does not have hands, tí ò lójú, that does not have tí eyes, ò lè rìn. that cannot walk. Wàá tún máa forí balẹ̀ fún. Then you now go and be bowing down for the Kò yẹ idol. ọmọ Ọlọ́run rárá. It is not supposed to be done as a Kì í ṣe Christian. nǹkan tó tọ́ sí Kìrìsìtẹ́nì. It is not something that should be done amongst Christianity. In the book of Exodus, chapter 20, Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹta. Ó jẹ́ kó yé wa wípé ìwọ kò gbọdọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú òní. he said, "Thou shalt not have any other God Ìwọ kò gbọdọ̀ yá èrè fún ara rẹ. besides me. Do not have a graven image for yourself Tí ń bẹ lókè ọ̀run, or anything tàbí that tí is in ohun kan heaven tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀, or under the earth tàbí ohun kan tí ń bẹ nínú omi, or anything under the tàbí ní water." ìsàlẹ̀. Ọlọ́run ló dá ayé, It is the Lord that created the òun world. ló dá ọ̀run, He's the one that created heaven. òun ló dá ohun gbogbo tí ń bẹ nínú rẹ̀. He's the one that created everything in it. Àwa ènìyàn, We humans, àwa ni ó fi ṣe ló dágbẹ̀yìn. he Ó wá fi wá created jẹ us last, olórí, ó fi wá jẹ olórí. and he made us the head. Ìwọ tó jẹ́ orí, You that you are the head, tó yẹ kó o tún máa lọ tẹríba fún tí wọ́n ti dá. are tó you ń supposed to jẹ be orí. bowing down for what has been created for you to supersede on? Onígbàgbọ́ kò yẹ láti ẹ̀ máa lọ tẹríba fún òrìṣà kórìṣà. It is not, you are not supposed to worship any idol as a Nígbà tó Christian. jẹ́ pé ọmọ Ọlọ́run ọ̀gá ògo ni ọ́, When you know that you are the son of the Most ìwọ High, ni ọmọ aládé, you are the son of the kò King. tọ́ It's not supposed to be. láì jẹ́ kí wọ́n tilẹ̀ sọ fún ẹ rárá. Without telling you, Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, as a kò Christian, yẹ láti máa tẹríba. you are not supposed to bow down. O gbọ́dọ̀ gbọ́ràn sí òfin Ọlọ́run. You have to listen to the Bí o commandments bá of máa God. gbèrè níwájú Ọlọ́run, tó bá máa fẹ́ gba ohunkóhun fún iwájú Ọlọ́run, When you want o to gbọ́dọ̀ get into the ṣetán láti presence máa of God, tẹríba fún nǹkan tí ó bá sọ. it means you have to Ká worship lè what máa you want tẹ̀lé to ìlànà get ló from fi sọ àwọn òfin yìí kalẹ̀ fún wa. And for us not to desist from that part, Wọ́n ní that is why ìlú you tí ò have sí given us the òfin. commandment. And anywhere there is no Kò law, sí ẹ̀ṣẹ̀. there is no sin. Ṣùgbọ́n nígbà tí òfin bá ti wà, But when there's the law, ẹ̀ṣẹ̀ máa wà. then we have sins. Gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. And as a child of God, as a follower of Christ, Yíyá èrè, worshiping ó lòdì idols sí òfin Ọlọ́run. is against His Mo commandment. gbà á ládùúrà yìí pé And I pray that ogun tó máa dé bá ọ, what will come upon you tó máa tún jẹ́ kó o fi ìlànà sílẹ̀ that will make you leave this láti Christianity máa lọ tẹ̀lé àwọn Ọlọ́run kéékèèké and worship idols, ní agbára Ọlọ́run kò ní dé bá ọ. it won't happen to you in Jesus' name. Mo fẹ́ I want ìrònúpìwàdà yìí. in this Lenten period, Ẹ jẹ́ ká jáwọ́ nínú nǹkan tó ń ṣe bí àbọ̀ òrìṣà. let us desist from anything Ẹ that jẹ́ has ká to do jáwọ́ with nínú èrè idolatry. yíyá. Let us desist from anything that Ká has dúró to ti do Ọlọ́run. with graven images and stay Ká with God gbẹ́kẹ̀lé. and put our trust in Ká fi Him. ṣe ìgbẹ́kẹ̀lé. We should put our trust in Him Nítorí pé kò sóhun tí ò lè ṣe. because there's nothing He cannot do. Lóòótọ́, a lè ṣe ká má ní challenges. Truly, we A lè ṣe kí òkè ìṣòro má wà. we cannot do without having challenges. Nínú ìrìn àjò challenges yẹn, And in that time of challenges, àwọn ènìyàn lè fẹ́ máa wàásù fún ọ. people will want to preach to you Wípé o ò dẹ̀ ṣe báyìí, o ò dẹ̀ ṣe that why báyìí. not do this and that. Bàbá wa máa ń sọ nínú ìjọ wa. And our father used to say, Bàbá aládùn ẹni ọ̀wọ̀ jùlọ. our father is most eminent, Senior prophet S.A. Olúfáṣọlá. Prophet S.A. Olufashola, Àfàdúrà àgbàdé ti fọ̀. Afadu Agbade. Wọ́n ní kéèyàn bá pọn omi sínú ládùúgbò. He used to say that when you have a pot of water, Ìkòkò ló ń jẹ́ ládùúgbò. Tí omi ẹ̀ ò bá kún, if tó the bá wà water lágbede méjì, is á in the máa fi middle, lògbólògbó báyìí. it will be Ṣùgbọ́n tó o bá pọn omi ẹ̀ tó bá kún, if the water is ó filled máa up, dúró téńté lórí rẹ̀. that is to stand firm. Tá a bá dúró lórí ẹsẹ̀ wa, If you stand firm on your ìṣòro feet, tilẹ̀ wà. no matter the problems, Nítorí pé kò sẹ́ni tó wà láyé tí ò ní ìṣòro. because there's no one in this Tí world that does ìṣòro not have tilẹ̀ wà, challenges, ìwọ sáà ní ìgbàgbọ́ yìí pé just have faith ó di that dandan wà á borí. you are going to overcome. Má ti torí ìyẹn máa lọ sin Ọlọ́run tí àwọn Ọlọ́run kéékèèké. Don't, because of such problems, go and worship Má torí ìyẹn worship máa yá èrè idols. fún ara Do rẹ. not, because of such, go and have a great image for yourself. Stay with God. Dúró di Ọlọ́run. Stand with Má God. dẹ̀ mọ̀ yí pé Ọlọ́run owú ni o. And we know that our Lord is a Ọlọ́run jealous tá à ń God. sìn kò fẹ́ ká máa ṣe nǹkan míì pẹ̀lú òun. He doesn't want us to worship anything Ó and jẹ́ with kó yé wa yí pé Ọlọ́run owú ni òun. He made us understand that He's a jealous Lóòótọ́ God. àwọn Ọlọ́run kéékèèké yẹn máa ń ṣe nǹkan fún yàn. And truly, those idols do Ọlọ́run these jẹ́ kó things. ṣe
But the Lord will make it last. but ìtọ́lọ́run bá ṣe fún ọ But the one the Lord does for bá ń you, ta lẹ́nu it is going to last forever. kì í ṣe nǹkan tó lè jí bàjẹ́. It's not something that will get Nítorí spoiled. èdè èyí màá gbà wá ní ìyànjú rẹ bí mo ṣe ń gbà wá ní ìyànjú wípé I will beg ká us for dúró this sí reason Ọlọ́run that we should stay má with yá God. èrèkèrè má bọ òrìṣà Do ní not Ọlọ́run ní have a òtítọ́ graven image. pẹ̀lú ọkàn kan àti Worship inú God kan in truth and jẹ́ in kí spirit. inú rẹ kó mọ́ bínú ẹ bá ti mọ́ sí ọmọlàkejì ẹ Let your mind dandan ní be dandan ní towards wàá the rí tiẹ̀ people. ṣe Then you will lágbára have Ọlọ́run àlàyé ọdún kò ní jẹ́ òfin fún wa a ṣe tọdún yìí lórúkọ Jésù a ó ṣe ẹ̀mí èrè tó wà ní ìrìn àjò ogójì ọ̀sán àti ogójì òru lórúkọ Jésù á jẹ́ àjẹmọ́ni fún wa Jésù Oza. láti fi oore jẹ mí, jẹ́ kí omi ìwòsàn wẹ inú ọkàn mi mọ́, wọlọ́pọ̀ oore ọ̀fẹ́ láti fi oore jẹ mí, jẹ́ kí omi ìwòsàn wẹ inú ọkàn mi. Ìwọ lórísun rọ̀jò, jẹ́ kí ibùdó rẹ̀ lọ́fẹ̀ẹ́ kú jáde nínú ọkàn mi. Sí ìwọ lórísun, jẹ́ kí ibùdó rẹ̀ lọ́fẹ̀ẹ́ rú jáde nínú ọkàn mi. Sí ìyè Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní èkún wa. Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀ lásìmí lé nílé wa lókè láwọn, bí ìfẹ́ náà ti tóbi tó. Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà.
dá ọkàn títọ́ sínú wa kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ tí a sì ń jẹ́wọ́ òṣì wa kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ Ọlọ́run àánú gbogbo nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀ kí a lè máa tẹ eré ara wa ba fún ẹ̀mí àti títí láé kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́ fún ọlá òun ògo rẹ ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú baba àti ẹ̀mí mímọ́ Ọlọ́run kan ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ fi àánú gbọ́ àdúrà wa kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀ kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, bàbá aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jìni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, o dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ o rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó san fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà. Ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ, kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ,
dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba, dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn, ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣe ohun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.